Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa ń fún yín ní update lọ́kan ìjọ̀kan tó bá ń ṣẹlẹ̀ throughout the world. Update eléyìí tí a mú wá fún yín. Gbogbo wa la ti rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media. Gbogbo bọ́n ṣe ń sọ̀rọ̀ ní gbogbo àwọn platform àwọn àfáà, gbogbo àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe bí wọ́n ṣe ń takora wọn, bí wọ́n ṣe ń sọ̀rọ̀ síra wọn lórí wípé àwọn oníṣẹ̀ṣe jáde pé wọ́n sọ̀rọ̀ wípé Ọọ̀ni of Ifẹ̀ pé ó ju Jésù Kristi lọ, ó ju Muhammad sallallahu alaihi wasallam lọ. So a lot of awuyewuye ló ti wáyé lórí ẹ̀ tí àwọn àfáà tí wọ́n dẹ̀ ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n ti ṣe wáàsí. Then àwọn oníṣẹ̀ṣe náà àwọn náà ti sọ̀rọ̀. So mo wá fẹ́ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ pẹ̀lú Sheikh Akeugba Gold. Òótọ́ gbogbo wa ọmọ ìyá ni wá, bẹ́ẹ̀ ni níwọ̀n ìgbà tí a bá ti ń ríra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá, kò yẹ kí ẹ̀sìn kó lè fa ìjà, kò yẹ kí ẹ̀sìn kó lè fàjà, because nínú gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà báyìí kò kí ń ṣe àwọn nǹkan yẹn ló yẹ ká máa mú gbọ́. Gbogbo wa la rí bí àwọn ìjọba wa bọ́n ṣe ń ṣe fún wa, gbogbo àwọn adarí wa bọ́n ṣe ń fara ní mẹ̀kúnnù, gbogbo ìyẹn ló yẹ ká mú gbọ́. Kò kí ń ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn ni àwa máa gbà bí ẹni gba igbá ọtí. Babaláwo yìí wọ́n sọ a lot of ọ̀rọ̀ nípa gbogbo àwọn ipa tí Sheikh Akeugba Gold tí wọ́n kó. So ẹ máa gbọ́ full details nínú fídíò tí a show fún yín yìí. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò, ẹ subscribe, ẹ máa rí wípé ọgbọ́n òye ó wà nínú gbogbo àwọn nǹkan tá a máa mú wá fún yín. Ẹ ṣé. Lẹ́ni tílẹ̀ mọ́ yìí, èmi ti bẹ̀ gbogbo àgbáyé pé ká jáwọ́ wa lórí pé à ń bú ẹ̀sìn Islam, ká má bú wọn mọ́, ká ṣe sùúrù, ká jẹ́ kí ìjọba ó ṣe ohun tí wọ́n ṣe lófin jáde. Kò ṣe pé ìjọba wa bá a ṣèpàdé, a gbọ́ information ni wípé ọ̀rọ̀ yẹn ti dọ́dọ̀ ìjọba, ká sinmi díẹ̀ náà, ká má dàbí aláṣejù, ká jẹ́ ká wo nǹkan tó wọ́n gbé máa ṣòfin tó máa ṣe lé lórí. Sí lọ́hùn, kọ̀wé lọ́hùn, kì í ṣe pé ìjọba bá a ṣe meeting, kì í ṣe pé ìjọba bá a ṣe agreement àbọ̀ṣàdé nǹkan fún wa. Ṣùgbọ́n commission tá a gbọ́ yẹn à ń dúró lé ẹ lórí ìyẹn nǹkan àkọ́kọ́. Tí àwọn bá wá dúró, tí ẹnìkan bá wá bú wa, á bú o, bọ ká má kó wọn pọ̀ mọ́ mùsùlùmí no ànábì nígbà tí ìyẹn ti lójú tó àbẹ̀tẹ̀ báyìí débi kan tó bá jẹ́ ṣéèkì kan ló bú wa, ṣéèkì yẹn ẹja bóun náà, ẹja fẹ́ díẹ̀ jáde, ẹja fi pa, ẹja gbàbẹ ní bá bọ́ọ̀lù, ẹja yẹ̀yẹ́ ẹ jẹ́ ká jẹ́ kó mọ̀ pé ó kéré sẹ́ni tó lè máa bú un tá a gbé dání. Ọ̀tọ̀ nìyẹn. Tóun náà bàbá fẹ́ ká bóun, ṣéèkì àáfà ìmáàmù tó fẹ́ ká bóun kò ní bú wa. So kò ṣe màlè mọ́, ká máa wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní yàrá màlè. Àti pé lọ́wọ́lọ́wọ́ báyìí gan, àwọn àgbààgbà ẹ̀ màlè pápá gan, wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tó dájú nínú èrè o kó lè yé gbogbo àgbáyé tí èmi ò kí ń sọ pé tí mo rí o. Aláàjì àgbà ìyẹn ṣéèkì ńlá báyìí, Aláàjì Akeugba Gold nílùú Ìbàdàn, wọ́n ti pè mí o, wọ́n pè mí, wọ́n náà wọ́n àjọ sọ̀rọ̀, wọ́n dẹ̀ bá àlàáfíà wá, wọ́n sọ ọ̀rọ̀ àlàáfíà, wọ́n múra láti rí pé àlàáfíà jọba nílẹ̀ Yorùbá, wọ́n sọ̀rọ̀ ìjọba méjèèjì dájúdájú. Ìjẹ́ ọmọ ìyá àwa méjèèjì ó yẹ kó mú lọ́kàn wọn ju ìjẹ́ ọmọ ìyá ẹ̀sìn lọ. Tó bá ti wá jẹ́ pé ẹ̀sìn náà ṣe pàtàkì, ṣùgbọ́n ìjẹ́ Yorùbá kan ṣoṣo ikọ́ níbo láàyò yẹn sí, méjèèjì láàyò sínú ara wọn. Wọ́n wá jẹ́ ká mọ̀ pé nítorí náà kan àwọn tí ń ṣètò ìpàdé láàrin àwọn àti Kìrìsìtẹ́nì á lọ pàdé láàfin Ọ̀nìrìṣà lótùfẹ̀ kí a lè jọ fi gbogbo nǹkan yìí kó lè dópin, ká lè jọ ní àdéhùn láàrin ara wa pé àwọn ò ní bú wa náà ò ní bú wọn ẹnìkọ̀ọ̀kan, ò ní bú ẹnìkọ̀ọ̀kan láàrin ara wa. Aláàjì Akeugba Gold ló bá mi sọ bẹ́ẹ̀. Ṣe ni wọ́n náà ti fún àwọn retí ọjọ́ appointment lọ́dọ̀ Ọọ̀ni, lẹ́tà ti wà láàfin Ọ̀nìrìṣà lótùfẹ̀, wọ́n retí appointment. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo dẹ̀ fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí wọn padà wípé èmi kọ́ lẹ máa bá sọ léyìí, àràbà àgbáyé olùṣẹ̀ṣẹ̀ àgbáyé, àràbà àgbáyé olùṣẹ̀ṣẹ̀ àgbáyé Awódọ̀tun Awóre ni òun lẹ máa bá sọ, òun ló máa pe àwa pé ìpàdé yá
bí ò bá ti pè mí pé pàdé yẹn mi ò ní débẹ̀. Mo dẹ̀ mú nọ́mbà bàbá yẹn mo dẹ̀ sẹ́ndẹ̀ sí wọn. Wọ́n wà láfíà wá, wọ́n ṣe dáadáa, wọ́n gbé ìgbésẹ̀ tó nítumọ̀. Tí wọ́n bá ti wá gbé ìgbésẹ̀ tó nítumọ̀ bẹ́ẹ̀ yẹ ká náà ṣe sùúrù, ó yẹ ká pera léèyàn, ó yẹ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìyẹn lèmi ṣe sọ pé kí kápapọ̀ ojú tiẹ̀ kọ́kọ́ fi àpẹẹrẹ rere lélẹ̀, ká kọ́kọ́ jáwọ́ ńbẹ̀. Tábà rán ọmọ wa tó dẹ̀ wá ń ṣe, á máa pè wọ́n kọ̀ọ̀kan, á máa bẹ̀ wọ́n. Ṣùgbọ́n tábà wá ń bá ọmọ wa sọ̀rọ̀ tọ́wọ́n ọmọ wa ń gbọ́, tọ́wọ́n tọ̀hún ò bá wa gbọ́, ẹ jẹ́ ká sọ fún ọmọ wa pé ẹni tó bá sọ̀rọ̀ ìka tó bá ṣẹ̀, ẹ jẹ́ kó bá gé. Àáfà tó bá sọ kọ́tọ̀kọ̀tọ̀ nípa wa ẹgbẹ́ jáde kí gbogbo àjọ dánú bò, ẹjọ́ lọ wà tán ẹ̀. Ẹja fipá, ẹja bu bó ṣe dúró, ẹja bu tojútojú, ẹja bu tìmùtìmù, ẹja bu tìrùngbọ̀n, ẹja bu kàbáyé ẹ̀jẹ̀. Kó ní ọmọ pa àná òṣèré mọ́, ìyẹn lèmi ń sọ o. A dẹ̀ ti kọjú sí wọn. Àti wá rí ìdájí mùsùlùmí tó ti ń kú lẹ́yìn èébú tó ń bá àwọn ọjà pé bá bu wa mọ́ torí wa bá pé àwa náà gbọ́dọ̀ dẹ́kun àbú wọn. Ó ti kú ìjà ẹnì kankan, ìka tó bá lè ti ṣe lẹ́kọ̀ọ́ bá oge torí pé ó yẹ ẹ́ níjùmọ̀. Lóòótọ́ àwọn ti ṣe ó pọ̀ jù, tá a bá fọdún mẹ́wàá ṣe ogún ọdún ṣe ọgbọ̀n ọdún ṣe àjẹbí, ṣùgbọ́n ṣé àwa ò fẹ́ kíjà parí mọ́ ni? Àlàáfíà tá a gbé dání lánàá ń bọ̀ láwájú sí mọ́. Táàbà wá pèsè nísìnyí, táàbà wá kálàáfíà jọba, ìdá àlàáfíà tó bàbá aláwa gbé dání lánàá ṣe àti dáná sún ni. Ṣé bá bàbá aláwa ló ń tùlù tọ̀ wọn lọ ń dábàá lọ ń rúbọ lọ́sì tí kogun bá jà ní ṣogun gbọ́dọ̀ tọwọ́ wa ṣẹ ni. Ṣùgbọ́n olówó àfà onítàbà tí àdá a gbọ́dọ̀ fèsì òru wọn tóṣù méjì bá pé àwọn yẹn òṣè parí. Èmi àti tàbà tí àdá ẹ̀ la lọ́rọ̀ àtòun. Tó a máa gbé sórí afẹ́fẹ́, a máa jẹ́ káyé mọ̀. A mọ̀ pé òun ṣe èèyàn lọ bá lò, òun ṣì yàrá kọlù, òun ṣì yàrá bọ́ sí. Àwọn tó máa wúre là wọn ò ní tó sọ pé ó ti ṣílé wọ̀. Àwọn tó máa wúre là wọ́n sọ pé ó ti ṣílé bọ́ sí. Sọ ọ̀tọ̀ nìyẹn, but kò ń ṣe àpapọ̀ mùsùlùmí ló ṣẹ̀wà mọ́. Tápapọ̀ mùsùlùmí ò bá ti wá ṣẹ̀wà mọ́, tápapọ̀ mùsùlùmí ò bá ti wá ṣẹ̀ àmọ́ tó bá wá pèsè mọ́ ẹgbẹ́ wá pèsè yìí. Lóòótọ́ pèsè ọtí ìrẹ́ǹdì o kò tí ìrẹ́ǹdì o, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. Lèmi ṣe ń bẹ̀bẹ̀ pé ẹ ṣe káwọn náà máa lulẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ títí tí pèsè tí ó fi réèdì. Tí pèsè bá ti wá réèdì, a ti mọ̀ pé a ti dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá nìyẹn. Àwọn tó bá wá tún wá ṣẹ̀ míì, àáfà tó bá yọnu sí ìṣẹ̀ṣe òun lábàáyé ẹ̀jẹ̀ kó ṣànábì mọ́ ní ọba àgbà tó wọn ọmọ ànábì ti lè dìde láti bá wa bá àwọn ọmọ wọn wí tọ́wọ́n náà ti àgírí irúnmọlẹ̀ wa gẹ́gẹ́ bí irúnmọlẹ̀ ilẹ̀ wa lóòótọ́ òjíṣẹ́ tiwa n ta fẹ́ kó ṣẹlẹ̀. Lovers all over the world, ẹ̀yin náà ti gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n sọ tí wọ́n fi léde. Wọ́n sọ wípé ẹni tí ó bá ti bú àwọn pé òun gangan làwọn máa dojú ìjà kọ, pé tó bá jẹ́ pé pásítọ̀ kan ló sọ̀rọ̀ pé pásítọ̀ yẹn gangan làwọn máa dojú ìjà kọ, tó bá jẹ́ pé àfáà kan ló sọ̀rọ̀ pé àfáà yẹn gangan làwọn máa da ojú ìjà kọ, pé ẹni tí ò bá ṣẹ̀ pé àwọn ò ní dojú ìjà kọ, bẹ́ẹ̀ ẹni tó bá sọ̀rọ̀ làwọn máa dojú ìjà kọ. And then gbogbo wa la rí impact tí ìjọba náà tí wọ́n ń kó lórí ọ̀rọ̀ religion, kò sí religion. So ẹ jẹ́ kí a máa farabalẹ̀, ká máa gbọ́, ká máa ní etí ìgbọ́, ká máa ní àgbọ́yé fúnra wa. So èyí ni ò ní mú ìkùnsínú èdè àìyedè wá. Ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe, ẹ bá wa likes, ẹ bá wa comment, ẹ bá wa share àwọn fídíò sí wa. So we love you all. Thanks for watching.